Ká tó máa bẹ̀rẹ̀ iṣẹ́ lónìí. Ẹ̀lú ló láró, ẹ̀tù ló nìbọn, kété ló lomi. Ìtàn Yorùbá tó kún kẹ́kẹ́ fún ìwádìí ìjìnlẹ̀. Ààrẹ Laji Abbas lónìí yẹn. Ká forí jágbó, ká forí jẹ̀gàn, ló sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé. Ká forí jágbó, ká forí jẹ̀gàn, ló sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé. Ìgbà tó tó bá òun ló ń jẹ baálẹ̀ agbọ́n mi. Kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ló ń jẹ baálẹ̀ odò. Olùkọ́ àgbà Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn ní tilé tó kó òkú iṣẹ́. Ààrẹ Òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá máa jíṣẹ́ rẹ̀ lọ, kíní kan ò ní ṣe ẹ́. Ààrẹ Laji Abbas ó tún kú oríire, àmì ẹ̀yẹ àgbáyé oníràwọ̀ 5 tí a tún fi fún ẹ. Òǹpìtàn àgbáyé Ọlọ́run ló rán ẹ, olùkọ́ máa jíṣẹ́ rẹ lọ. Bàbá ṣe ní lóore ọpẹ́ làádùn, àwọn èjìká tí ò jáṣọ ó jábọ́. The notable and top distinguished historian of the 21st century, the International Chartered World Learned Society headquarters tó ń bẹ nílùú Amẹ́ríkà, gbogbo yín la kí. Òǹpìtàn àgbáyé gbogbo ọmọ Yorùbá ó kú oríire. Oyè ìlú oyè àgbáyé lóyè tó jẹ, ìtànjà fìtàn só ó kú oríire. Gbogbo ayé ló ti gbà pé ìtàn wúwo jù rin lọ. Bàbá ojú tó lé ìtàn dọ́là, ó yá wa tó fi yé wa. Ìtàn yàtọ̀ sí àlọ́ o, àwòye. Ìtàn yàtọ̀ sáròsọ o, òdodo ọ̀rọ̀ ni. Àràǹdà ẹ̀kún tí ò bá jọ ní lójú o, ẹ̀pọ̀ mọ olóngìn ní kódà tí ẹ̀ kárí. Ẹni tọ́lọ́run rán ó yàtọ̀ sáwòṣe. Bàbá ojú tó lé o, lóògùn ọ̀fẹ́. Olùkọ́ àgbà Laji Abbas, Ààrẹ Òpìtàn kárí ayé. Ikú kì í pẹ̀ta lójú ìran, kíní kan ò ní ṣe ẹ́. Tún jẹ́ ká máa fi èyí kí wa kú àbọ̀ sórí ètò yín, ètò wa Ìtàn Yorùbá. Ètò kan tó ṣe yí pé káàkiri tìbútò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ni wọ́n ti ń gbẹ̀ngbà ìtàn tó kún fún iṣẹ́ ọpọlọ àti iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ nípa ìtàn àti àṣà wa. Ẹ jẹ́ á máa kí wa kú àbọ̀ sí yàrá ọgbọ́n, yàrá òye Ìtàn Yorùbá. Orúkọ tèmi ò fìgbà kan yí padà o. Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas náà ni. Àkọ́kọ́ mo dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dá ayé, ọba ṣẹ̀dá ọ̀run, ọba tó ṣe wí pé òun fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi lè máa ṣe ọmọ aráyé lóore. Bákan náà ò mú kí gbogbo ẹ̀yin alátìlẹyìn mi káàkiri tìbútò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ẹ tó ṣe gbẹ̀yìn gangan ní ìtàn tẹ́ẹ̀ ní tàn yín làṣà tẹ́ẹ̀ ní ṣayé lẹ́ ń dá sọ́run wa pé bò ní ìtàn àti àṣà wa bò ní òsì ní wọ́ọ̀kùn. Ẹ̀yin náà ò ní wọ́ọ̀kùn láéláé títí láéláé tá yóò fi parẹ́. Ẹ̀ ní wọ́ọ̀kùn lórí bẹ́ẹ̀ sí ń dá àgbogbo àṣà wa. Mo dúpẹ́ o, mo mọ̀ lórí fún àtìlẹyìn yín ọlọ́kan ọ̀jọ̀kan ní gbogbo ìgbà tí a bá ti pè yín tí ẹ sì ń dá wa lóhùn. Mo dúpẹ́ gidi gan ni. Pàápàá gbogbo ẹ̀yin tẹ́ ń làkàkà lórí àwọn irinṣẹ́ tí a fẹ́ rà. Mo dúpẹ́ gidi gan ni. Mo dúpẹ́ lórí ìfátà tá fẹ́ máa lò, lórí ìfátà tá fẹ́ máa lò. Ó ti ń pé lọ. A fẹ́ ra ìfátà bẹ́ẹ̀, a sì tún ra ẹ̀rọ tá a fi ń ṣe program fóònù mi. Kò sí pé ẹ rí pé irinṣẹ́ bá ti ń jáde náà la gbọ́dọ̀ máa tẹ̀lé. Mo dúpẹ́ gan ni, mo mọ̀ ọ́n lóore fún bẹ́ẹ̀ sí ń ṣe àtìlẹyìn yẹn fún wa. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó tún bá wa dá sí ní ìkẹta, àwọn tó bá wa dá sí ní àná. Ẹ ṣé gidi gan ni. Ẹ ṣé gan ni, mo dúpẹ́ ní ọwọ́ yín o. Mo dúpẹ́ ní ọwọ́ yín. Ẹ jẹ́ kí a gbà bí tí a bá gbàgbé, a rí wípé níbi ọjọ́ mélòó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ ìlàgbéyẹ̀wò. Ọ̀rọ̀ wáyé nípa tàwọn
Ọ̀ṣun. Ṣùgbọ́n àwọn èèyàn wa àbòsí pọ̀, ìkísí pọ̀, tẹ̀m̀bẹ̀lẹ̀kun àti rìgímọ̀. Tí a bá wo ìgbà tí ìyá Ọ̀ṣun tó kọ́kọ́ jáde ní ìpínlẹ̀ Kwara tó lóun fẹ́ ṣe Ọ̀ṣun, mo jáde mo ṣàlàyé, mo wo ẹ̀gbẹ́ méjèèjì. Nígbà tí wọ́n láwọn ò fẹ́ kó ṣe Ọ̀ṣun ní àdúgbò yẹn, fi bẹ́ẹ̀ lẹ̀ fún wọn. Àkọ́kọ́ èyí sọmọ ìlú yẹn, lóòótọ́ òfin orílẹ̀-èdè náà lè gbébi tó bá wù wá. Ṣùgbọ́n tá a bá rò lẹ́jọ́, ọmọ onílẹ̀ ni ó jàre. Tá a bá rò lẹ́jọ́, ọmọ onílẹ̀ ni ó jàre. Abínibí ó yàtọ̀ sí ability. Ọmọ onílẹ̀ ni ó jàre. So láti lè fi àyè àlàáfíà lẹ̀, mo sọ̀rọ̀ ńgbà náà. Wọ́n dẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń pè ẹ́ kó ṣe ni mo ní abánibá ìdánibáni débẹ̀. Èèyàn ń lọ. Ó tó wá bọ́ sí ti odò Yemọja, àwọn tó lọ ń di ẹrù ẹgbẹ́. Tá bá ṣàbòsí, mo tún jáde sọ̀rọ̀ pé tá bá ṣàbòsí ni gbogbo wa la mọ̀ pé àwọn kan máa ń di ẹrù ẹgbẹ́. Tí wọ́n ẹ̀sẹ̀ ń di ẹrù ẹgbẹ́. Tẹ́ ẹ bá sì ti rá àáfàá ṣáájú tó ṣẹlẹ̀ ní Ìlọrin ní odò Yemọja tó ṣe wáàsí tako ẹrù ẹgbẹ́ dídì, ẹ̀jẹ̀ ọjà ní gbogbo àwọn oníláwàní ni o. Gbogbo àwọn tó ń ṣe láwàní, àwọn àfọ oníláwàní. Ẹ bá ti rẹ́nìkan tó jáde nínú wọn tó tako ẹrù ẹgbẹ́ àbọ̀ wáàsí lórí bí ẹrù ẹgbẹ́ tí wọ́n ń dì fọmọ tó bá jẹ́ lẹ́gbẹ́ kódà ẹ jẹ́ wọn jáde. Ẹ mú wáàsí wa tó ṣe ṣáájú oṣù tó lọ tí wàhálà ìbẹ̀rẹ̀. Ẹ jẹ́ àmú wa léyìí tó ṣe pé gbala mọ̀ pé àwọn kan ń ṣe tìbútòrú káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá. Ẹ̀sìn mi lè má fara mọ́ nǹkan, ṣùgbọ́n ìgbà tẹ́sìn mi ò fara mọ́ kò ní jẹ́ lòmíì nípa lórí rẹ̀. A pé báwa mùsùlùmí ṣe pọ̀ láyé lónìí, a pé kírísítẹ̀nì náà jẹ́ bí ẹ̀ta oró ní Nàìjíríà ni. A máa wọlé bẹ́ẹ̀ láà máa dúnbọ̀ àwọn kírísítẹ̀nì pé ẹ fìlú lẹ̀ fún wa. Ṣùgbọ́n torí pé àwọn kírísítẹ̀nì sì pọ̀, wọ́n lówó, wọ́n kù lé, wọ́n kù ń ta, à fún wọn lọ́wọ́ wọn. Ìní kìí ṣe wípé gbogbo ohun tí àwọn kan ń ṣe tí wọ́n ń sọ àwọn àtàwọn kírísítẹ̀nì gbé bẹ́ẹ̀ náà lẹ́yìn àti kírísítẹ̀nì náà sì fẹ́ràn ara yín tó. Ata àtojú nìyí nígbà ẹ bá fẹ́ ṣe rìkísí lẹ́dọ̀gbọ́n máa pera yín ṣe mọ̀ pé kankan náà jọ làwa àwájọ ní tírà àwọn ilé wọn lákọọ́lẹ̀. Irú bá a ṣe ń ṣe nìyẹn tó ṣe pé à ń fi àbòsí kún ìlànà àti ẹ̀sìn. Kò sẹ́ni tí ó mọ̀ pé mùsùlùmí ló dominate Ìlọrin, kò sẹ́ni tí ó mọ̀ pé ilẹ̀ Islam ní Ìlọrin. Nígbà táwọn èèyàn jáde tẹ́ ń pariwo ń gbà ẹ̀mí sọ fún mi ní irọ́ ẹ̀mọ́jà nígbà tẹ́lẹ̀ kan ní pé Emirate ló Emirate ní Ìlọrin o. Mo ní local government márùn-ún dẹ̀ ní Emirate cover. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ kínní ọbẹ̀ ẹlòmíì lójijì ẹlòmíì dà gidi mọ̀ bẹ́ẹ̀ lòmíì sọ Ààrẹ ẹgbẹ́ Emirate ní Ìlọrin Emirate ọkà jápọ̀n dànù ní gbà ìdí òfẹ́ gbọ́nu ìdí máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Tó o bá gbọ́n tí ó kọ̀ láyà ó wàá ṣe sùúrù. Nígbà tó jápọ̀n dànù sẹ́mi tí kún bá sọ̀rọ̀ èmi tí mo fún rẹ̀ náà ló tó pè mí pé òótọ́ ni kankan Emirate because emir là ń jẹ ní Ìlọrin. Gbogbo ibi tí emir bá sì cover Emirate ni wọ́n ń pè. Ẹ wà nínú constitution ẹlẹ́ ní òsí nínú constitution ní tí wọ́n ń lò nù. Ṣùgbọ́n ìjọba ìbílẹ̀ ta ní ìpínlẹ̀ Kwara 16 ní 16 márùn-ún ìní ń bẹ ní abẹ́ emir. Ìjọba ìbílẹ̀ 5 bó ṣe jẹ́ wípé ìjọba ìbílẹ̀ ta ní ìpínlẹ̀ Ọ̀yọ́ 33 local government la ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìjọba ìbílẹ̀ 11 ìní ń bẹ lábẹ́ bàbá Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Nínú 33 yẹn 11 ní ń bẹ lábẹ́ Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn. Gbogbo ibi tí ìjọba ìbílẹ̀ 11 ní agbára àti àṣẹ Olúbàdàn ńlọ́ka. Àwọn ọba tí ń bẹ ń bẹ ni o, àwọn baálẹ̀ tí ń bẹ ń bẹ ni o, agbára àtàṣe Olúbàdàn ká. Ìpínlẹ̀ Kwara bá ṣẹ̀ṣẹ̀ ń wo gbogbo tó ń pè ní South East, àwọn Biafra, àwọn Igbo tí wọ́n bá jù sínú ìpínlẹ̀ Kwara yóò gbé mi ni. Wọ́n wá fún ìpínlẹ̀ Kwara ní local government 16. South East tí wọn ò ní kankan àfi kí wọ́n jẹ́ǹjẹ́ ẹ̀fà kí wọ́n mú mi ìfà. Wọ́n fún wọn ní stéètì 5 local government wọ́n wá fún wọn lọ bí 90 tí ó bá lé 90 gẹ̀ẹ́sì kò ọjọ́ sábà pọ̀ kọjá 70 local government wọ́n ní bẹ̀rù nílẹ̀ Ìgbò.
àwa ìpínlẹ̀ Kwara pẹ̀lú bó ṣe nílẹ̀ tó ṣe pé ó ju gbogbo, ṣùgbọ́n wọn ò fẹ́ kí wọ́n pín in bẹ lọ́wọ́ àwọn èèyàn ìpínlẹ̀ Kwara, ó sì ń bẹ lórí pé bí ìpínlẹ̀ Kwara ṣe tóbi. tí wọ́n bá ní ìpínlẹ̀ Kwara nìkan ó ní local government 200, kò yẹ ká jiyàn 200 local government, because 36 square mile nílẹ̀ wọn, nígbà tí gbogbo ilẹ̀ Ìgbò jẹ́ 29,000 ní mo mí o, 36,000 square mile. Gbogbo ilẹ̀ Ìgbò south east ìpínlẹ̀ wọn márààrún wọ́n jẹ́ 29,000 square mile. ẹ̀yin náà wò nǹkan èyí tí ìpínlẹ̀ Kwara tó fi ju gbogbo ilẹ̀ Ìgbò lọ, ó ju ìpínlẹ̀ Èkó lọ lọ́nà méjì. ìpínlẹ̀ Èkó tẹ̀ ń wò ìlọ́po méjì rẹ̀ nígbà tẹ́ bá jọ mú ìpínlẹ̀ Kwara àti ìpínlẹ̀ kìnínlẹ̀ ìpínlẹ̀ Èkó, ìlọ́po méjìlá ní ìpínlẹ̀ Kwara fi ju ìpínlẹ̀ Èkó lọ. ṣùgbọ́n population èrò ń bẹ ní Èkó ju ìpínlẹ̀ Kwara lọ. èrò pọ̀ lÉkòó ju ìpínlẹ̀ Kwara lọ. ṣùgbọ́n ìpínlẹ̀ Kwara àwọn local government 11 àwọn ò sí lábẹ́ Emir Ìlọrin, 5 bẹ lábẹ́ Emir là ń pè ní Emirate. àwọn márààrún náà àwọn tó jẹ́ ilẹ̀ Yorùbá, àwọn tó jẹ́ ìlú àwọn Yorùbá tó ṣe pọ́ ba Yorùbá baálẹ̀ Yorùbá ń bẹ́ńbẹ́. tí èdè Jẹ́bà sì ni ọba aládé ìṣẹ̀ǹbáyé ọba oníyàádé wa ni. gbogbo ọ̀nà wọn wá láti fi tẹ ọlá Jẹ́bàrì àmọ́ tọ́lọ́run ò gbà fún wọn. bí gbogbo àwọn ìpínlẹ̀ yìí ṣe wá, gbogbo àwọn ilẹ̀ yìí ṣe rí tó ṣe pé ilẹ̀ Yorùbá ni. bẹ́ẹ̀ bá dé Sàó wọ́n ń ṣòòṣà wọn ní Sàó, tẹ́nìkan kò sì gúnra wọn. mùsùlùmí sì pọ̀ ní Sàó. Sàó sì súnmọ́ Ìlọrin gbágbáágbá ni. kò sáwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ní ẹyẹ ń kọrin. àìmọye àwọn ìletò míì tó súnmọ́ Ìlọrin àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ń bẹ ńbẹ̀. wọ́n sì ti ń ṣe tipẹ́, tẹ́nìkan kò bára wọn jà. ẹ̀rí pẹ́gbẹ́ méjèèjì mo fi wò ó nígbà wọn, tẹ́nìkan kan ò bára wọn jà. Ìdí Àpẹ́ wọ́n ní Yemọja wọn ò kó dànù. gbogbo àná la gbọ́ wáàsí tí bàbá wa àfáà wa sọ nígbà wọn lọ kéwú tí wọ́n ṣe gbogbo ẹ̀. àwọn tó ń ṣe Yemọja wọ́n ń ṣe, àwọn tó ń kéwú wọ́n ń kéwú. tí Emir kan ò sì lọ Ìdí Àpẹ́ pé ọ̀yá ẹ kó gbogbo kinní yìí dànù láti bí 100 ọdún méjì tí wọ́n sì ń ṣe tí wọn ò sì fìbò báwọn ń ṣe. nígbà wọ́n ń ṣe dọ́bà nílọrin wọ́n tó gbé kinní Yemọja jáde tí wọ́n gbómi rẹ̀ tí wọ́n ń fọ́n káàkiri. àbí sẹ́nu Islam lẹ́yìn wà. a sì lẹ́nìkan tó wá lọ fèsì wọn nídìí Àpẹ́ pé ṣé ẹ mọ̀ pé dọ́bà là ń ṣe jọ́ kejì iléyá ni kinní Yemọja tẹ́ ń fọ́n báyìí. bí wọ́n ṣe ń ṣe nù tèmi witness ẹ̀. ṣùgbọ́n Islam ẹ̀sìn, Christianity ẹ̀sìn, àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ẹ̀sìn, òǹkàlùkù ló ní ìlànà tiẹ̀ tá ń lò. yóò máa jẹ́ àjèjì níbìkan, yóò máa jẹ́ èèmọ̀ níbìkan, yóò máa jẹ́ àrà níbìkan. ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sìn wa ló sì ti di àṣà. ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń ṣe láyé lónìí látàmọ̀ pé àwọn ẹlẹ́sìn kan ló bí tó ti di àṣà. ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tá à ń jẹ láyé lónìí, ìlànà oúnjẹ míì tá à ń jẹ táàmọ̀ páwọn ẹlẹ́sìn ló bí tó ti di àṣà. irú gúgúrú, bá a ṣe ń yan gúgúrú la máa ń yan ẹ̀wà.
tí wọ́n bá fẹ́ bọ Ògún wọ́n máa ń yan ẹ̀wà bá a ṣe ń yan gúgúrú bọ Ògún wọn a máa yan gúgúrú bọ Èṣù. Gbogbo wa là ń jẹ gúgúrú lónìí nígbà òdìpọ̀ làjú tó dé tó di pọ́ǹkan ọ̀dà ṣé wọ́n lè jẹ ẹ̀wà yíyan tó bá ráwọn tí wọ́n ń ṣe Ògún tí wọ́n bá bọ̀ yan ẹ̀wà ọmọ òpèsẹ́wà náà wọ́n sì yan tó rí báyìí yíyan ni o nígbà tá à ń yan gúgúrú ìmọ̀ wọlé bẹ́ẹ̀ ẹ̀sìn ni ó wá lọ títí tí ó di bí àṣà. Fàpèjúwe ẹmu ń bẹ ògùrọ̀ ń bẹ Ọbàtálá ò gbọdọ̀ mẹ́mu ṣùgbọ́n wọ́n lè mu ògùrọ̀ fún ẹni tí ò bá mọ̀ tá a bá gbẹ́mu àtògùrọ̀ lẹ̀ ò lè dá mọ̀. Ìyàtọ̀ méjì ló fi dá yàtọ̀ mọ́ láàrin ẹmu àti ògùrọ̀. Ìkan funfun ògùrọ̀ funfun ju ẹmu lọ ìkan sì máa ń ru ìkan èému ìkan èéru. Ìkan máa ń ní fóòmù lórí tí ó máa ń ru ìkan ò ní fóòmù lórí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan báyìí la ní lásà wa la ní ní ìlànà ẹ bá ti gbọ́ pé àwọn Ọlọ́bàtálá àwọn èyí mẹ́mú o wọn ò ní mọ̀ pé àwọn Ọlọ́bàtálá wọn a máa mu ògùrọ̀ wọn a máa mu igi ọ̀pẹ wọn ló sì yàtọ̀ torí àwọn ọ̀pẹ oníranran àwọn ẹ̀yà ọ̀pẹ ló ń bẹ. Ọ̀tọ̀ wá ní oògùn abẹnugọ̀ngọ̀ ọ̀tọ̀ ní oògùn abẹnugọ̀ngọ̀. Oògùn wa lọ ṣúà ibi téèyàn bá wà mọ̀dé àáfàá ń ṣoògùn pásítọ̀ ń ṣoògùn oníṣẹ̀ṣe ń ṣoògùn ọba ń ṣoògùn ìjòyè ń ṣoògùn baálẹ̀ ń ṣoògùn ẹ́míà ń ṣoògùn mùkádàmù ń ṣoògùn kò sẹ́ni tí èé ṣoògùn. Àmọ́ ìlànà oògùn ó tó wá pé oríṣiríṣi nínú ìlànà ẹ̀sìn. Ní àná mo wo ètò àáfàá wa Jackman wọ́n ṣàlàyé fún wa nípa àwọn oògùn ẹ̀rí kílẹ̀ là ń sọ tí ẹ̀sìn tèmi bá takò nínú oògùn ṣíṣe lèmi ò ní báyẹn ṣe. Oògùn ìwòsàn ń bẹ kìí sì ṣe tuntun wọ́n gbé yẹn lọ hospital nígbà wọ́n bá ṣe àlọ́ ni pé ẹ lọ tẹsẹ̀ lébọ̀ wọ́n wá gbogbo tí ń ṣe tí wọ́n ní rí ẹ lọ tẹsẹ̀ lébọ̀ wọ́n sì gbé wọ́n lọ tẹsẹ̀ lébọ̀ lóòótọ́ yóò sì ṣe. Ìwà máa ń bẹ lọ́dọ̀ àwọn oníṣègùn ìbílẹ̀. Ẹ wo orú tó ṣẹlẹ̀ láàrin ìyá ọlọ́sùn àti àáfàá mo bá di ẹrù ẹgbẹ́ mo bá gbẹ̀bí ẹ̀rí pé mo gbà mọ́ ọkọ jáde mo sọ òní tí ìyá ọlọ́sùn ti bá ń gbẹ̀bí lẹ́gbẹ̀ẹ́ ilé mi tí mo sì mọ̀ pọ́n mọ́sẹ́ tí mo lélẹ̀ tí ń lọ ọbẹ̀ tí ń bí wẹ́rẹ́ títọ̀ ń lọ ọbẹ̀ tí ń bí wẹ́rẹ́ ìyàwó mi wá lóyún ń lọ ọbẹ̀ yóò bí wẹ́rẹ́ náà ni torí wípé ìlànà ìbílẹ̀ tá à ń bá bọ̀ ṣáájú kí Islam ó tó dé èmi ṣèwádìí gbogbo àwọn àáfàá wa ń gbà síláàmù dé àwọn ìyá agbẹ̀bí àwọn a máa ń pè wọ́n ní kí lorúkọ ẹ̀ àwọn arẹmọ la máa ń pè wọ́n. Ìyá tó bí ìyá tèmi arẹmọ ni Sàlámọ́tù ní sì ń jẹ́ mùsùlùmí ni arẹmọ sì ni ó sì mọ ewé ó mọ egbò àgbàlagbà nínú àwọn àgbàlagbà sí ni. Èmi bà bẹ́ẹ̀ tó ṣe wípé a sì ṣèwádìí ní àmọ́ nígbà tó yá nígbà táwọn bàbá wa dẹ̀ mú Islam dé because Islam ò wọlé internationally sílẹ̀ Yorùbá sí Nàìjíríà sí West Africa Islam wọlé locally ni ọba àwọn oníṣòwò rìn ọbọ rẹ̀ rìn bí Islam ṣe wọlé nù. Nígbà Islam ń wọlé àwọn tó ń gbà tí wọ́n ń kọ́ ń kéwú tí wọ́n ń jọmọ ìbílẹ̀ gbogbo ìlànà àwọn nǹkan àwọn bàbá wọn kò sáàfà àkàtọ́ pé kí wọ́n dànù lẹ́yìn pé ẹ má bá wọn ṣẹbọ o bẹ́ẹ̀ bá fẹ́ bọ fá ẹ má bá wọn bọ fá bẹ́ẹ̀ bá fẹ́ bọ Ògún ẹ má bá wọn bọ Ògún bẹ́ẹ̀ bá fẹ́ bọ Èṣù ẹ má bá wọn bọ Èṣù bẹ́ẹ̀ bá fẹ́ bọ Bàtálá ẹ má bá wọn bọ Bàtálá bẹ́ẹ̀ bá fẹ́ bọ Ṣàngó ẹ má bá wọn bọ Ṣàngó ṣùgbọ́n tẹ́ bá ní nǹkan tó lè ṣàǹfààní ẹ má bá wọn jà ẹjọ́ gbà á ẹ fi kún ti yín bá a sì bá lọ́wọ́ àwọn bàbá wa nù.
àwa ń bá bọ̀ bẹ́ẹ̀ Christianity náà dé àmọ́ gba Christianity ó dé òun dé internationally ni òun ń bọ̀ pẹ̀lú ọ̀làjú tiẹ̀ nígbà Islam dé ó wọlé lókálè ṣùgbọ́n ọ̀làjú tó mú wá ó ti ń rẹ̀ lójú ọ̀nà bí ṣe ń bọ̀ bí Islam ṣe ń bọ̀ ibi tí ń yà ó yà Obi ó yà Sudan ó yà Mali ó yà gbá ó yà Niger ó yà gbogbo ẹ̀ kó tó débì ó ti rẹ̀ ẹ́ kí ni jẹ́ kó ti rẹ̀ ni wípé lárúbáwá kọ́ ló mú wá mọ́ ó ti di wípé àwọn ìlú tí wọ́n ti ń lo agbádá tí wọ́n ti ń lo bùbá ó ti débẹ̀ àwọn èèyàn tí àwọn náà kọ́ ẹ̀yìn náà tó lọ síwájú lọ́ba débi àmọ́ ńgbà tí Christianity ń bọ̀ ó dé pẹ̀lú àṣà àwọn òyìnbó ó ti rẹ̀ Christianity sọ́hun ti pẹ́ tó ti pẹ́ ní Europe tó láti Middle East ó ti pẹ́ ní Europe ó ti wá rẹ̀ kódà gbogbo culture tí ń bẹ lára Christianity ó ti kú òun bẹ́ẹ̀ European culture ló gbé wá iná ló gbé débì ilé wa fi rí ìmúra àwọn pásítọ̀ àwọn bíṣọ̀bù àwọn reverend wa john ẹ rí i pé ìmúra ìyìnbó ni wọ́n mú tẹ́ bá wá lọ wo àwọn àfáà tiwa lókà ìmúra lókà ni wọ́n mú. ojú òyìnbó ìlànà òyìnbó la fi ń wo àwọn à ń wo Christianity a sì ń kọ́ àṣà àwọn òyìnbó lára wọn ṣùgbọ́n lọ́dọ̀ àwọn tí bàbá wa tó jẹ́ lẹ́sìn ìsìláàmù à ń fi ojú ìsìláàmù rè àmọ́ locality ni torí wípé ìṣe wọn ìwọṣọ wọn báwọn bàbá wa ṣe ń dé fìlà wọn ní tí wọn ò wé láwàní mọ́ wọn ò ní dé fìlà fúlàní láéláé nígbà ọpẹ́ làwọn èèyàn ẹsẹ̀ wá ń dé fìlà fúlàní wọn ò dé fìlà wọn báyìí wọn ò wé láwàní èmi bá bàbá tèmi táwọn fọ́tò ẹ̀ sì ń bẹ wọn ó sì wọ agbádá wọn ó ṣe iṣẹ́ ọnà oúnjẹ kan wọn ó ṣe sára aṣọ wọn àáfàá sí ni nígbà tá a sọ̀rọ̀ wọ́n lẹ́nìkan jáde ó ní bóyá lè wo wọn ló ti wá ló náà jáde ẹ lọ sọ pé kí n yọ Abbas kúrò nínú orúkọ mi ẹ ǹlẹ́ o sẹ́kítírì ọlọ́run ẹ ti bọ́lọ̀ ṣe rẹ́gísítà ọgbọ́n nǹkan ọmọ ṣe o èyí tí mo fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ni wípé mo mọ ìtàn ìgbà tí Islam bẹ̀rẹ̀ lé wa mo sọ̀rọ̀ kan fẹ́ nìkan lánàá mo láwọn ilé tí wọn ò bá ti ní òòṣà lágboolé wọn nílẹ̀ Yorùbá a jẹ́ pé irú tó ṣẹlẹ̀ sí àwa iná ló ṣẹlẹ̀ sáwọn irú àwa ní ìsìnkú sóòṣà kankan nílé tiwa gbogbo ẹnu mo fi lè sọ nílé tiwa o àwa ò lóòṣà o kí ló fà á ni wípé a kúrò lọ́dọ̀ àwọn ìpìlẹ̀ wọ́n gbé ẹ̀sìn sá ni ló fi fà á pé àdúgbò wa nìkan ni wọ́n máa ń pè ní ìlú àfà nìbàdàn kò tún síbòmíì àdúgbò wa nìkan náà ló sì lórúkọ méjì bẹ́ẹ̀ bá pè wá lókè adú ẹ lè pè wá ní mọ́tàlá tẹ́ bá lọ wo orúkọ mọ́sálásí wa òkè adú mosque mọ́tàlá tíjọ́ tí wọ́n wó kí wọ́n tó kọ́ ilé mọ́tàlá mosque òkè adú ní bẹ́ẹ̀ nígbà wọn wá kọ́ ilé wọn wá kọ́ òkè adú mosque mọ́tàlá àwa là ń jẹ́ mọ́tàlá àwa là ń jókè adú àwa nìkan náà wọ́n ṣe ń pè nílùú àfà nígbà Sheikh Ibrahim Niasse wá sí Ìbàdàn àwọn tí wọ́n kú jọ wà nínú mọ́tò wọn sọ tí mọ́tò gbé wọn kọjá wọ́n láwọn gba ìlú àfà kọjá ìlànà yẹn fẹ́ pé àwa líyọ̀ Ọlọ́run lé ní pé òun gba ìlú àwọn àfà kọjá níbi táwọn mímọ́ wà. Sẹ́kítírì Ọlọ́run tí ọfẹ bọlọ pé rẹjísítà lọ́jọ́ gbèǹde àlèkè àmọ́ mo sì máa ń sọ bẹ́ẹ̀ bá gbéra yín pamọ́ pé káyọ ọmọ rí yín ẹ ní gbéra yín pamọ́ fọ́lọ́run ìgbà mi bí mo ṣe ń wùwà mi tẹ́ ẹ̀ wò mí náà mò ń wù lẹ́yìn ìní nǹkankan tó yàtọ̀ ìṣe mi ò yàtọ̀ àmọ́ ká ṣe dáadáa sí yàn àwọn ará àdúgbò mi tọmọdé tàgbà wọn ń gbádùn mi àwọn kan ṣe títì lọ́dọ̀ wa wọ́n wá rí omi bí mo ṣe máa ń pọ́ǹpù omi pẹ̀lú bí mo ṣe wọ́n mo lè má fi iná ṣe irú program àná power bank ni mo lò màá rí pé màá pọ́ǹpù omi fún wọn. wọ́n wá bí mi máa yan ọmọ dẹ́ta ni ó ní òun sáà máa ń wò pé every time táwọn tó bá parí iṣẹ́ lọ́dọ̀ àwọn náà bá fẹ́ lo omi àwọn olùwà mọ̀ á bá sáwàdà mọ́ ni gọ́ọ̀nà ò sì sanwó fún mi o
ní sọ pé àwọn wọ́ọ̀kà yín ní ìsinmi mò ń fún wọn lómi torí á pé ibi tó léde ti dáa ni wọ́n gbọ́dọ̀ sanwó òyìn fún mi torí pé omi mi ni wọ́n ń rí lò wọ́n wẹ̀ ni wọ́n fọṣọ wọn ni. mo wá ní ní ọ̀pá omi ìgbà tèmi dé bọ́ọ̀wù làwọn èèyàn kànga làwọn èèyàn ń pọn kànga yìí náà ilé yóò mú gbà àti wíwá ilé yóò mú gbà tọ̀hún wá yóò kìbọ̀ ṣùgbọ́n bá ṣe pé wọ́n bá tèmi náà lè ṣe ni pé láti prevent pé kí wọ́n kó àìsàn lára omi tí ò dáa lèmi náà bá ń ṣèrànlọ́wọ́ rẹ̀ fáráàlú ọ̀dà sígbà mo ti wá ṣe bọ́ọ̀wù yẹn tí mo bá wọn somi síta ṣé mùsùlùmí nìkan ní ń pọn omi ń bẹ̀ kírísítẹ́nì ń pọn omi ẹni tó jẹ́ lẹ́sìn ìbílẹ̀ ń pọn omi mọ́sálásí àwọn ìjọ mufti Ìwó tí wọ́n bá kí jímọ̀ tí wọ́n bá kírun ní ọ̀dọ̀ mi náà wọ́n ti wá pọn mi ọ̀dọ̀ mi náà ni wọ́n ti wá pọn mi tí wọ́n bá pọn mi torí wípé ìkẹ́ni nígbà wa náà wà kéékèèké báwa náà ṣe máa ń gbé koro bá kiri tá a máa ń pọn mí kiri nù bí a bá ti rómi láti pọn tó ṣe pé àwọn nílé ń bomi gan wọn ò tó mẹ́gbàá lọ́wọ́ tá a bá ń ṣeré pa táàpù orí rẹ̀ wá nì ó kéré jù láàrin oṣù méjì oṣù mẹ́ta wọn ti yọ ṣùgbọ́n àwa ti dúpẹ́ láyé ìjọ táàpù kan agbèrú táàpù tíjọ́ ìbẹ́yà bíi 2005 3000 lẹ́yọ kan báyìí ṣùgbọ́n gbogbo àwọn oníke tí ẹ ń ṣe nísìn ẹ bá lè máa ṣe fúnra ara rẹ̀ kò ju bí iye ìlú lọ 200 300 àwọn tẹ́tẹ̀ tí wàá ṣe bí redmade 400 500 ni wọ́n ń tà téèyàn kan ra change ẹ̀ fún wọn ni torí àwa náà bá ṣe máa ń kán ẹ̀rọ lọ́rùn inú ìwájú ó dùn èmi nígbà wọn bá ba kíní táàpù yẹn jẹ́ tómi yẹn bá ń kán tó ń wéṣì omi ke èmi náà wà á rántí pé nígbà wa náà wà kékeré wọ́n mọ̀ sọ pé ẹ mọ̀jà àwọn ọmọ kéékèèké owó dó o pàápàá àwọn ẹ̀rọ ìjọba tá a bá ń ti iléèwé bọ̀ tá a máa gbórí sí tá a máa mú mi àwọn bá ti àmọ́ eléyìí ṣe bàjẹ́ bá ti sí báyìí ọmọ gbọ́ báyìí ẹlòmíì ọkàn sí ní tómi ọ̀rọ̀ sí wa mú ọmọdé kí lọ ọmọdé mọ̀ mo wá rí i wípé bí ṣe ń rí nù tíjọ́ mi ti bá ní pé ẹ má máa wọ ọmọ kéékèèké wódò tí bá wá pa ìdá tí bá bọ́ọ̀lù tí bá wá rẹ́jẹ ara mi kékeré kàtó bú ẹ̀rí ni pé ìwọ stubborn boy yìí náà sọ fún ẹ̀gbọ́n ọmọ ọmọdé wódò kí la fẹ́ sọ ẹni pé ká níwà re sáwọn èèyàn ká gbégbé ayé re kí wá ní èmi tí bá wá ń pa tí mò ń sọ ká ṣe dáadáa ká gbàgbé kan náà ni wá kẹ́ ẹ wá débi tí mò ń gbé wọn náà olórí ibú èèyàn mọ̀ ni kìí ṣe èèyàn rè ká níwà re sáwọn èèyàn torí wípé ìwà lọ́lọ́run fi ròyìn ànábì bó ṣe wá jẹ́jọ́ pé Christianity òun wọlé Islam wọlé nígbà Christianity dé wọ́n fún ní total package gbogbo nǹkan táwọn bàbá wa ní ẹ̀kọ́ lẹ̀ àmọ́ àwọn bàbá wa tó bá Islam wọlé àwọn ò kó lẹ̀ tóbi wípé àwọn àáfàá nígbà náà wọ́n súnmọ́ ọba ju àwọn pásítọ̀ àwọn Christianity lọ débi wípé tí àwọn àáfàá bá kúrò ní mọ́sálásí ní ìdí ní ọjọ́ ọdún wọ́n kọ́kọ́ lọ ilé ọba bá jẹ́ mùsùlùmí ni o kò bá jẹ́ christian ni o kò bá jẹ́ lẹ́sìn ìbílẹ̀ ni o wọ́n lọ wórí fọ́ba sáwọn bàbá wa ò gbọ́ àlùkùránì yìí wọ́n gbọ́ yé nígbà ọyá àwọn christian náà lo dimension débi wípé wọ́n lọ nígbà baálẹ̀ Orówùsì Ìbàdàn wọ́n lọ fẹ̀mí ìmoore hàn nígbà tó tún jáde láyé wọ́n tó ṣe alẹ́ àìsùn fún báwa ṣe ń bá a bọ̀ nù àwa wo gbogbo ilẹ̀ Yorùbá tá a bá yọ Ìlọrin tẹ́ ẹ ti ja ogun jẹ́ ń jókòó kú ogun ìdìtẹ̀gbàjọba kò wá sí ìlú kan tẹ́nìkan ti yọ dàbí kùmọ̀ sẹ́nìkan tí Islam fi spread ẹnìkan pè mí ní ìjọ wò sẹ́mi pàwọn èèyàn mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó fún mi lọ́gbọ́n òye àti làákàyè ó ní sẹ́mi pé ilé ọ̀sẹ̀ méjì Ìbàdàn ibi tó wà tẹ́lẹ̀ kọ́ ló wà sẹ́mi ìdí tó fi kú òun bẹ́ẹ̀ kí n sọ mo ní èyí ò kọ́ mo ní sọ́ọ̀mọ̀ pé mọ́sálásí Jímọ̀ Ìbàdàn ibi tó wà tẹ́lẹ̀ kọ́ ló wà Laji Abbas
mo ní sọ̀mọ̀ yìí pé mọ́sálásí Jímọ̀ Ìbàdàn àkọ́kọ́ alákọ̀ọ́kọ́ wọn wó ni. Kí ọpẹ́ àgbẹ̀ ó tó wá fún wọn láàyè ibòmíì, láàyè ibo Olúyọ̀lé wọn wá alákọ̀ọ́kọ́. Tá bá fẹ́ sọ ìtàn ẹja balance ìtàn, ká máa balance ìtàn, torí wípé kó tó di pa jáde á sọ̀rọ̀ àmọ́ tá à ń sọ. Ìjọ tí mo dẹ̀ ti da ojú kọ iṣẹ́ mi ò ṣiṣẹ́ mi ìmọ̀. Nígbà mo bẹ̀rẹ̀ àti ẹ̀kọ́kọ́ láwọn nǹkan mìíràn sí à ń ṣe ní part time nígbà òdì sáà kan láti 2016 ló ti gba gbogbo iṣẹ́ lọ́wọ́ mi tó sì pé tàn yín nìkan náà mọ̀. Ìgbà ẹnìkan pè mí ní first message gan wọ́n send láti ìlú òyìnbó láyé àná. Wọ́n ní tá à ń sọ nìyí, irú àwọn ọba Olúbàdàn, àwọn ọba ó yẹ wọ́n ti mú yín lọ́dọ̀ gómìnà, ó yẹ wọ́n ti fi yín sínú payroll. Iṣẹ́ tó yẹ kí wọ́n ṣe lẹ́ ń ṣe ṣé ní Nàìjíríà nínú ilẹ̀ Yorùbá tá a wà kò dàbí ọ̀dọ̀ ti yín o, bí ọ̀dọ̀ ti yín kọ́. Ṣùgbọ́n àwa náà sì ń bọ̀ wá débẹ̀ níjọ́ táwa náà bá ń fálù sí ọpọlọ. Ṣùgbọ́n àwọn èèyàn tí wọ́n yàn kọ́ gbogbo nǹkan kọ́ ni gómìnà ó rí. Tí n bá bẹ̀rẹ̀ sí ní bú Ṣèyí Mákindé lórí fóònù ìsìn ẹ̀rì wọn ó rí. Ìgbà tá a lọ ṣe àwọn títì tí wọ́n ń ṣe, tá a lọ ṣe a lọ títì sẹ́yìn, a lọ gbá àwọn nǹkan tí gómìnà ṣe tá a fi hàn, a lọ ṣe tí wọ́n ń ṣe lọ́wọ́ ní Ọmí, a tún lọ sí ti ìtẹ́ǹṣe lọ́wọ́ Ìdó lọ sí Èrúwà tí gómìnà àná tí wọ́n ṣe àjàbà burúkú ọ̀nà sí tí wọ́n wá ṣe. Mo ṣe interview fáwọn engineer tó ń ṣiṣẹ́ ọ̀nà yẹn. You can't believe pé engineer yẹn ní wípé òun ò rí ibi tí wọ́n ti ń ṣe kọ́tà irú eléyìí sí ẹ̀gbẹ́ ọ̀nà báyìí rí. Wípé in fact gbówó ni gómìnà náà. Ó nírú àwọn ibi táwọn ti mọ̀ sí pé títì tó bá jó níbejì. Engineer yẹn tó wá fi tí wọ́n ṣe tẹ́lẹ̀ hàn mí, ṣẹ̀mọ̀ báwa máa ń tọ́ pínpín. Ó ní kí n wo kọ́tà táwọn yẹn ṣe tẹ́lẹ̀, ó ní bó ṣe ṣẹnu nì. Kọ́tà tó ó nítorí wípé iṣẹ́kíṣẹ́ wọn ṣe ń bẹ̀ ló ṣe ṣẹnu báyìí. Wípé yèpé ó lè mú lẹ́gbẹ̀ẹ́ ṣùgbọ́n táwọn ṣe bí ó ṣe dúró nì. Pé tí ìyẹn bá pinlẹ̀ lánú tó bá yẹ ẹ̀ ní tètè mọ̀ pé ṣùgbọ́n táwọn mo dẹ̀ wá wò mo wo bí ẹ ṣe ń rin rẹ̀ mo wo gbẹ̀ kódà màá tó lọ ṣe mo ti sọ fún ẹ pé màá wá tó cover lónìí. Kì í ṣe pé kákàn máa wá máa bú ìjọba nìkan ní tí ìjọba bá ṣe káyìn wọn. Èrò sì pọ̀ lọ́rùn ìjọba. Ṣùgbọ́n torí àwọn fi ń ya àwọn olùbádámọ̀ràn nípa àṣà, àwọn olùbádámọ̀ràn nípa agbá, àwọn olùbádámọ̀ràn nípa nǹkan. Ṣùgbọ́n kò sí mọ́ láyé ijó àwọn bàbá wa Láréwájú Adépọ̀jù wọ́n fún wọn, wọ́n tún lọ ń lẹ́tọ̀ ní yunifásitì Ilé-Ifẹ̀. Sórí bẹ́ẹ̀ mọ́ lónìí ojú ṣáájú. Ṣẹlẹ̀ tí ń bẹ lọ tẹ́lẹ̀ ìbádé yọ gba gbogbo àwọn jùṣẹ́gbẹ̀ nígbà mọ̀ pé MT eded ní gbàgbọ́ mọ̀ pé kò sí ìkankan lórí yín. Irú tó ń fanu. Ìní pé in tó sì máa ń dùn mọ́ wá jù ni pé ká máa sọ láburú èèyàn, àní fẹ́ sọ dáadáa èèyàn. Ẹ wo orú mufti Ìwó nígbà ọ̀rọ̀ di pọ́rọ̀ àwọn Boko Haram, èmi mo jáde tẹ́nìkan wá mo ṣàlàyé ńgbà yẹn tó wá sáàfin Olúwo gbogbo bí bàbá wo Olúwo ṣe gbé aṣọ fún un mo sọ mo ṣàlàyé gbogbo bí tó ti wá mo sọ orú flag mo sọ àwọn tó lọ ń ṣe editing because táwọn èèyàn bá ti gbé rádaràda wá àásọ nígbà tó ti dìgbò náà sì jáde ní ìsìn tọ́lọ́gbá lórí òun Yorùbá lókù tó wọn ó fi máa tayí ìran òun lòun ó máa fi panu. Mo ní rárá ò dá padà nígbà ó sì tún dúró lórí múmbàrí tọ́fà oró ọ̀rọ̀ tá a sọ tó mú bí ìgbà àwọn masina àwọn masina wọ́n gba kíní tírè táwọn máa ń kó ife wá sí wọ́n bá gbà wọ́n bá jáwé abẹ̀dúpẹ́ ìgbà tírè lásán o ní tí wọ́n fi dùn yín inú sẹ́yìn lè mú Man City ní tí wọ́n fi dùn yín inú wọ́n fún wọn tírè lásán táwọn kékeré fi ń kiri ọjà ásà ti gba àkànlù ẹ ti gba líìgì lù wọ́n bá ṣe gbádùn wọ́n bẹ̀rẹ̀ sí ní bú mi ọlọ́tẹ̀ ní kí lè yẹn ṣe mi bú bọ́ọ̀tẹ̀ ọ̀tẹ̀ ní máa ń jẹ́ bọ́ọ̀lù ọdún ọ̀tẹ̀ ní nígbà tá a máa ń wo bọ́ọ̀lù lọ́dọ̀ ẹ̀gbọ́n mi dà rẹ̀ wọ́n tún máa ń gbé ìlú wá wọ́n máa ń gbé tẹ́ bá lẹ kílọ̀bù rẹ̀ sáà tètè jáde kó bọ́ọ̀lù tó parí torí bẹ́ẹ̀ ṣe ń dá orin fún ọ ni wọ́n máa gbé ilé bọ́ọ̀ máa dùn gán gbà o lọ́tẹ̀ àti yẹ̀yẹ́ tí ń bẹ́ lé bọ́ọ̀ ara ẹ̀ ní tí sì ń jẹ́ kí ìgboro dùn nù tí ọba sí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kọ̀ọ̀kan tá a fi ń pàrònú rẹ̀ sí pẹ̀lú bọ́rọ̀ Nàìjíríà sí rí
àwọn bàbá wa wá mọ ewé àti egbò lẹ́yìn tí wọ́n jogún lọ́dọ̀ àwọn tó jẹ́ ti ìbílẹ̀. Gbogbo àwọn àáfàá ló ní, àwọn bàbá wa ní, a wà máa mewé àti egbò jura wọn lọ. Irú àwọn dáàdi tèmi, mo bá wọn tí wọ́n mewé àti egbò, ṣùgbọ́n mi ò bá wọn kí wọ́n fi ẹbọ kún rí. Wọ́n ṣe tààrà. Bàbá tó bí mi ò gbé pèsè rí, kò gbọ́rọ̀ bí nǹkan kan lẹ́nu rẹ̀. Ìsìláàmù sì ni ìwà jẹ́ ìsìláàmù rẹ̀, kò wá mọ́ bọ́ gbangba, kó wá mọ́ yàkàyàkà àwọn tó jẹ́ lẹ́sìn ìbílẹ̀, torí pé làákàyè ń bẹ. Kí ló sì fà ni pé bàbá rẹ̀ àáfàá, bàbá tó bí òun àáfàá, èyí tó bí òun àáfàá, èyí tó bí òun àáfàá, èyí tó bí òun àáfàá. Mo lè ka ìran méje nínú ìran mi tó ṣe pé àáfàá ni wọ́n. Táwọn ọmọ tèmi náà bí ọ̀wà máa ka mẹ́jọ tó ṣe pé generation àáfàá ni wọ́n, mùsùlùmí ni wọ́n. Kí ló fà? Torí wípé ọjọ́ ìsìláàmù wa ti pẹ́. Kìí ṣe ìgbà tí àáfàá Límì wọ Ìlọrin ní ìsìláàmù bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá. Mo ti sọ fún wa láyé Aláàfin Agbólú Ajé, mùsùlùmí l'Aláàfin Agbólú Ajé, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ń lo orúkọ ìbílẹ̀. Ẹwà Àtìbà, àwọn èèyàn ní mọ̀ pé mùsùlùmí l'Aláàfin Àtìbà, gbogbo ọmọ tí ẹ̀ náà mùsùlùmí ni. A sì ń bá a bọ̀ bẹ́ẹ̀. Ayé Aláàfin tó wá di wípé gbogbo àwọn àáfàá lù ló ń tẹ̀ gbàm pé mùsùlùmí lélẹ̀. Iná ẹ̀ ní Aláàfin Adéníran Adéyẹmí. Aláàfin Adéníran Adéyẹmí sì ni òun ló bí bàbá wa Aláàfin àná tó wàjà. Aláàfin Adéníran Adéyẹmí sì wá ní ilé tiwa, ẹ̀jẹ̀ kan náà, ilé tiwa wọ́n ti bí ìyá rẹ̀. ń jẹ́ mùsùlùmí nídìí bàbá, ń jẹ́ ọmọ àáfàá nídìí ìyá. Ilé tiwa wọ́n ti bí ìyá rẹ̀. Nílé dáàdì tèmi gangan, nílé Muhammadu Laji ni wọ́n ti bí ìyá rẹ̀. Òun wá bá ìsìláàmù tiẹ̀ débi pé ó lọ Mẹ́kà. Ó sọ fún wa nígbà ó lọ Mẹ́kà tó dé, àwọn àáfàá dá wákà. Ìrun Aláàfin ìdẹ̀rí jíjẹ́, ìrun Aláàfin ìdẹ̀rí jíjẹ́, Aláàfin gàràfà òrè Mẹ̀dínà. Ìrun Aláàfin ìdẹ̀rí jíjẹ́, Aláàfin gàràfà òrè Mẹ̀dínà. Ìrun Aláàfin ìdẹ̀rí jíjẹ́. A sì ń bẹ lábẹ́ ìjọba Gẹ̀ẹ́sì, ṣùgbọ́n ètò ó ti ń lọ, ẹgbẹ́ òṣèlú ti ń wà, wọ́n ti ń yọ̀ǹda agbára díẹ̀ fáwọn èèyàn. Àwọn Awólọ́wọ̀ ti ń léwájú ńgbà náà. Wọ́n dá wákà ìrun Aláàfin ìdẹ̀rí jíjẹ́, ìrun Aláàfin ìdẹ̀rí jíjẹ́, Aláàfin gàràfà òrè Mẹ̀dínà. Ìrun Aláàfin ìdẹ̀rí jíjẹ́. Wákà táwọn àfọ́ Ọ̀yọ́ dánú. Lẹ́yìn rẹ̀ wọ́n tó wá fìmí ilé, ibi tí wàhálà ti ń dénú. Kèfèrí tó kù ẹgbà fọ́lọ́hun, kèfèrí tó kù ẹgbà fọ́lọ́hun, ṣe bẹ́ẹ̀ r'Aláàfin ó bó ṣe t'Ànábì. Kèfèrí tó kù ẹgbà fọ́lọ́hun. Kí ló fà á? Àwọn ọba ń ṣe ìsìláàmù, wọ́n sì ń ṣe ẹ̀sìn ìbílẹ̀. Àwọn àáfàá wa rí i pé eléyìí ní tààràtààrà ti wá ní irú t'Olúwo ń ṣe nísìnyí, pé lémi o ìsìláàmù nìkan mo fẹ́ practice nǹkan kan míì tọmọ jẹ mọ́ ìbílẹ̀. Òòṣà ni o, nǹkan kan ní kò gbọdọ̀ sí láàfin, àfi gbọdọ̀ wà free. Pé ọba láṣojú Ọlọ́run Elédùmarè, ọba ṣẹ̀dá láàfin. Òun bá wá tó gbé mọ̀káwíà l'Aláàfin bá ń dé. Nílẹ̀ wa sì ní àádé adé, akoro ń bẹ, amèjìgì ń bẹ, a sì tó lè dé fìlà. Làwọn bá rí pé Aláàfin Adéníran Adéyẹmí, bàbá rẹ kò dérú eléyìí tí wọ́n ń dé mùsùlùmí. Bàbá mi ò lọ Mẹ́kà, èmi ti lọ Mẹ́kà. Rọ o, nígbà o, má gbé àṣà Lárúbáwá wá síbí. Mọ̀káwíà ìní ń dé, ẹ ti mọ̀ kí ni mọ̀káwíà tí ó dé abẹ́ fìlà roboto báyìí.
torí pa sí change fóònù eléyìí ni mo ti fi hàn wá ń fi tó fi hàn wá òun bá ń dé mọ̀káwíà yìí náà sì ní ibi tọ́pọ̀lọpọ̀ tí wọ́n ń ṣe àṣìṣe ní kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Islam rárá ọ̀dà bẹ́ẹ̀ bá dé mọ̀káwíà ní ìsìn gan sájà ò ní gbò ta ní ń dè mọ́ ìgbà ẹ ti lọ nígbà Islam dé ọ̀rọ̀ mọ̀káwíà ò ṣẹlẹ̀ oríṣiríṣi àwọn ìrìn èèyàn ní ń kó àwọn nǹkan wá tí wọ́n wá ń tà lásìkò àjì bó ti sọ fún wa ibi táwa ti fẹ́ẹ̀lì lọ́dọ̀ tiwa tá a bá ń lọ sí àjì àwa kàn ń kówó lọ ni kí làwa ń generate ọlọ́run sọ pé láti ṣòwò because gbogbo ayé ni ó wá bó ṣe jẹ́ láyé ijọ́ ọjà ìgbòmẹ̀kùn bó ṣe jẹ́ pé ẹ̀sìn bẹ́ńbẹ́ ọjà ń bẹ́ńbẹ́ kí làwa ń kó lọ a fẹ́ lọ ṣe hajj ìjọba Nàìjíríà wà ní pé Saudi pé ẹ wá gbogbo oúnjẹ táwọn èèyàn wọ́ jẹ àwa láàkó lọ o àwa láàtà fún wọn lọ a sì bá wọn gbà wọn tí wọ́n bá ń dáná ẹni tí ó jẹ túwó ẹni tí ó jẹ úgú nílẹ̀ Ìgbò ẹni tí ó jẹ àmàlà dúdú ẹni tí ó jẹ kinní kan á kó oúnjẹ wa lọ. bí bẹ́ẹ̀ kọ́ oúnjẹ táwọn èèyàn wá bá wà rírà lọ́hùn iye báyìí là á gbà lórí oúnjẹ tí wọ́n bá rà tọ́lọ́ lọ́hùn ló sọ pé a lè ṣòwò ìgbà tá a lè ṣòwò ọlọ́run sọ ìgbà tá a lè ṣòwò lásìkò àjì tá a bá lè ṣòwò ní kọ̀ẹ́ káwọn èèyàn máa ra nǹkan bọ̀ síbi á lọ sí lọ́ọ̀ ní kí ló ta fi ra nǹkan bọ̀ wálé àjì bẹ́ẹ̀ wò àwọn kòkó àwọn kan ní lọ́dọọdún tó fi méèkì owó ẹ̀rí ńgbà kan wọ́n ó di obì wọ́n ó di gbogbo ẹ̀ lọ́tẹ́ bá lọ sí àjì ṣùgbọ́n gbà tá a lófin àwọn ìyá wa ti ń kọjá lọ ní ìsinmi bá ní tẹ́ ń fojú wọn rí irú ẹ̀ wá làwọn tí ń kó àwọn kinní sábàkà mọ̀káwíà tí ń kó wọn lọ sí mẹ́kà ní làwọn èèyàn bá gba wèrè rẹ̀ bá ṣe ń dé sábàkà ẹ bá bèrè pé ṣéńgbà ìsìláàmù bẹ̀rẹ̀ níbo ni sábàkà tẹ́ bá bẹ lòmíì pé kí ni ọ́ríjì mọ̀káwíà àti sábàkà kọ̀ mọ́ eyín góòlù eyín sílífà ṣéńgbà ájìdé lóde àwọn ìran wo sáwọn ọmọ ànábì ni wọ́n ń ṣe sáwọn sàbí ànábì ni wọ́n ń ṣe ní wọ́n bá gba àwọn èèyàn bá kó kínní ìwà làwọn bá kínní ìdá ní wọ́n bá ń dé lọ́wọ́ adi wípé mọ̀káwíà àti sábàkà la fi ń dá àwọn tó bá lọ sí ájì mọ̀ la fi ń dá wọn mọ̀ ìní aláàfin adéyẹmí náà bá ń dé ní wàhálà bá dé wọ́n bá láwọn ọ̀fẹ́ ọba aláàfin ní ó sì lè máa dérú nǹkan báyìí àní ọmọ ṣe ìsìláàmù àní ọmọ kírun ṣùgbọ́n èsì emir ọba Yorùbá ni ọ rabarabarabarabaraba rẹ̀ wọ́n yọ aláàfin lóyè rabarabaraba rẹ̀ wọ́n ṣekú pa rabaraba rẹ̀ wọ́n pa ààrẹ mọ́ rẹ̀. mọ̀káwíà ń wá dà tẹ́níkà láàfin ó gbélé ìjọ́nà tó lóun ò gbélé mọ̀káwíà ń dà ta ní dé nímọ́ ìní pé ká ṣọ́ra pẹ̀lú ìgbà ìfẹ̀kẹ́ bá fọkàn dé ká sì máa gbénú ẹ̀mí ká ṣọ́ra pẹ̀lú ìgbà lọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́lómi ọ̀fẹ́ kúlé lórí nígbà máikrófóònù dé ọ̀pọ̀lọpọ̀ òlu máikrófóònù láwọn ò lè gba àwọn kèfèrí ló ṣe bàbá wa Sheikh Adam èèyàn mẹ́rin gẹ́gẹ́ bá a ṣe gbọ́ lọ́dọ̀ àwọn bàbá tiwa èèyàn mẹ́rin wọn ni wọ́n máa ń pè wọn nígbà àwọn eléyìí ti jìyà fún ẹ̀sìn nígbà tó wá di wípé àwọn nǹkan ọ̀làjú ń wọ̀ tí kì í bá ṣe pé gbogbo nǹkan máìkì recording everything rédíò tẹlifíṣàn ọ̀pọ̀lọpọ̀ wá sí làwọn bàbá yìí ti ṣe tá àbámọ̀ bàmọ́ láyé ẹ wo ìgbógun ti ìwà àbàjẹ́ ẹ wo ọ̀rọ̀ tí bàbá wa sọ nípa ọ̀rọ̀ áàjì láti tó ti lé lógójì ọdún ṣé kò máa rí bẹ́ẹ̀ báyìí láti bí ogójì ọdún ṣé kò tó máa rí bẹ́ẹ̀ ẹ wá wọ lọ gbọ́ kẹrin ọdún tí bàbá sọ pé torí ẹ̀ làwọn ò ti lọ sí áàjì mọ́. lórí eléyìí á wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ara wa ṣùgbọ́n èyí tẹ́ ẹ jẹ́ oníṣègùn ìbílẹ̀ mo ti sọ ẹ mẹ́jà sí wá gbọ́ ìpínlẹ̀ Kwara ìlú Ìlọrin ni wọ́n ti promote ewé àtegbò padà tí wọ́n ti jí nígbà tó ti ń kú lọ tó ti ń gbin kín tẹ́ni kí ló dé mò ń kú lọ ní ìrìn tọ́jú mi ìpínlẹ̀ Kwara Ìlọrin ló gbé àwọn ni wọ́n bẹ̀rẹ̀ ìpàtẹ ìṣègùn tí wọ́n bá wa jí ewé àtegbò wa
tó ń kálukú náà wá ń yọjú, gbogbo àwọn tó lákàntì àwọn bàbá wọn táwọn náà wá lọ wò àṣírù kan báyìí bẹ́ẹ̀ àṣírù kan báyìí bẹ́ẹ̀ tí wọ́n jí ewé àtegbò yí padà tó wá di pé gbogbo ìlú kọ̀ọ̀kan gbogbo state kọ̀ọ̀kan náà ń ṣe ìpàtẹ ewé àtegbò táwọn oníṣègùn ìbílẹ̀ náà wá ní ẹgbẹ́. Oníṣègùn ìbílẹ̀ ń bẹ nílùú Ìlọrin, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ibi tí wàhálà ti wá ń dé ni wípé nínú àwọn oníṣègùn ìbílẹ̀ àwọn tó jẹ́ mùsùlùmí kọ́ ìbẹ́ńbẹ́ tí wípé wọ́n ń kírun wọ́n ń ṣẹ̀sìn wọ́n sì mọ ewé àtegbò ju ẹlòmíì tí ń pẹ́rẹ́ lẹ́lẹ́sìn ìbílẹ̀ lọ. Nínú àwọn míì àwọn tó jẹ́ lẹ́sìn ìbílẹ̀ ìbẹ́ńbẹ́ tí àwọn náà sì ń ṣe ìṣègùn ìbílẹ̀ tí wọ́n ṣe mùsùlùmí. Àwọn tó mọ ewé àtegbò tí wọ́n ti wà tipẹ́ tó ń jẹ́ mùsùlùmí, àwọn tó ń jẹ́ àáfàá bẹ, àwọn tí wọ́n ṣe àáfàá ń bẹ tó ṣe wípé wọ́n yẹ ṣe àáfàá ṣùgbọ́n mùsùlùmí ni wọ́n mọ ewé àtegbò wọ́n kún lọ́rin. Àwọn wọ̀nyí kò sẹ́ni tó kọlura wọn. Àwọn tó wá jẹ́ pé oníṣègùn ìbílẹ̀ tí wọ́n mọ ewé àtegbò tó ṣe pé àjogúnbá wọn ni ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn ọmọ wọn ń ṣe Islam, ẹnìkankan ò sì fara níra wọn. Bẹ́ẹ̀ ni mo rí kọ́mẹ́ǹtì yín Adé, ẹnìkankan ò sì fi ara níra wọn ọ̀ǹtì tọrọ wàhálà orí social media Adé. Ẹni gbà wọ́n sọ̀rọ̀ àáfàá kan lọ sọ́dọ̀ Ìyá Ọlọ́sùn, mo ní ìtẹ̀mí lè dá Ìyá Ọlọ́sùn lẹ́bi fún ó ní wípé èmi Ààrẹ Laji Abbas mo wá bẹ as doctor as a physician ọwọ́ abọ́ta ọwọ́ wa ń sọ ṣé ìwá sọ́dọ̀ rẹ rí, èmi náà lè gbé ọ lọ kóòtù torí pé dókítà ni mo wá ṣiṣẹ́ ìwòsàn lọ́dọ̀ rẹ tí mo dẹ̀ sanwó fún ọ. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá ń ṣiṣẹ́ àmọ́ òfin tọrọ mọ́ àmòfin tọrọ mọ́. Nínú àwọn tó ń tọ́jú àwọn president Amẹ́ríkà àwọn ọmọ Nàìjíríà ń bẹ́ẹ̀ dókítà lára àwọn dókítà tí wọ́n gbé àwọn dókítà tó lágbára láyé tó ń tọ́jú president Amẹ́ríkà ọmọ Nàìjíríà ni bàbá yẹn. Ìjọ ilẹ̀ ní kọ́ bọ́ọ̀tà kan pé mi mò ń tọ́jú president Amẹ́ríkà o, ṣé wọ́n fẹ́ fi polówó ọjà kí gbogbo ayé ọmọ wá sọ hospital ẹ̀ ni. Tẹ́ bá dẹ̀ wo grace tíjọba fún ẹ̀yin oníṣègùn ìbílẹ̀ wọn ò fún àwọn hospital tó jẹ́ tolóyìnbó bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ bá máa ń wo tẹlifíṣàn dáadáa tẹ́ ń wo rédíò dáadáa ẹ dákọ tẹ́ ẹ bá rí polówó hospital lórí rédíò rí àbí lórí tẹlifíṣàn wọn ò fún wọn ní ààyè. ẹ̀yẹn lè àwọn pharmacist wọn lè fún láàyè fún wọn polówó oògùn, ṣùgbọ́n hospital kan tẹ́ bá ti rí kọ́ hospital kó polówó oògùn rí. Ẹ̀yin oníṣègùn ìbílẹ̀ máa ń polówó àbẹ́yìn ní ìsọ hospital torí pé tá a bá bẹ́ràn wí ká bẹ́ràn wí. Ẹ̀yin oníṣègùn ìbílẹ̀ ẹ̀ ń polówó ọjà lórí rédíò lórí tẹlifíṣàn tí ẹ mọ́ ìlú Ìlọrin. Gbogbo àwọn oníṣègùn ìbílẹ̀ lọ́wọ́ alẹ́ báyìí ẹ̀rí wọn rẹpẹtẹ, àtẹni tó mewé àtẹni tí ò mewé àti 419 àti tó ṣe gbólóòtọ́ ni gbogbo yín lẹ̀ ń polówó. Ìbáṣepọ̀ sì ń bẹ láàrin àwọn àfáà àti àwọn oníṣègùn ìbílẹ̀, ṣùgbọ́n ṣé ìbáṣepọ̀ ẹbọ lákọ̀ àkọ́ ìbáṣepọ̀ dáadáa. Àwọn ìbáṣepọ̀ tẹlẹ́bọ náà sì ń bẹ láàrin wọn. Kò sí ẹnìkan tó lè jáde wípé kò sá àfáà tí ń ṣe tọ́sẹ́fá, kò sáwọn àfáà tí ń gbẹ́bọ. Ọ̀pọ̀ bó ṣe wà nínú pásítọ̀ iná ló wà nínú kírísítẹ́nì. Ṣùgbọ́n ìbáṣepọ̀ yìí pé a fẹ́ gba ìwòsàn lọ́dọ̀ ara wa, a fẹ́ ṣètọ́jú lọ́dọ̀ ara wa. Mo máa ń sọ Olúyọ̀rọ̀ Catholic Hospital wọ́n bí mi sí. Nínú tẹ́sìn tèmi kọ̀ ní wípé ká máa forí balẹ̀ fèrè ká máa gbà wájú àwọn ajú èrè. Ẹ bá ti dé kìnní báyìí èrè Holy Mary lẹ́ẹ̀tì rí báyìí òòṣà lẹ́ẹ̀kọ̀kọ́ rí òòṣà wa rèé lẹ́ẹ̀rí. Ìlànà wọn gbogbo àwọn fadá tí máa ń wá sínú wọ́ọ̀dù káàkiri ìlànà wọn ni wọn ó ti ṣe tó bá nígbà ọdún eléru wọn ó tó tó irú sí wa lórí.
sí nínú ìlànà ẹ̀sìn Islam ti wa, ìlànà tí wọ́n nu. Àjọbára wa ṣe, a wá ṣe níṣe àlàáfíà, a ṣe níṣe tá yóò fi dáa. Kí lògo adúláwọ̀? Àwa Yorùbá yìí náà lògo adúláwọ̀. Àwa náà ni a ní population tó pọ̀ jù. Òyìnbó sọsẹ́ fún wa, àmọ́ ó di ire fún wa lónìí. Ẹ wo bí gbogbo population wa pọ̀ sí. Gbogbo àwa tá à ń bẹ Yorùbá tí ń bẹ ní Nàìjíríà yìí, a tó nǹkan kan nínú àwọn tó ń bẹ níta. Ní Brazil lásán, over 80 million ní population Yorùbá. Tí wọ́n gbà pé Yorùbá làwọn ọmọ ilé Ifẹ̀ làwọn, over 80 million. Ẹ wá ò bá ṣe wà káàkiri àgbáyé. Ẹ wo Yorùbá tí ń bẹ l'Amẹ́ríkà, ẹ wo tí ń bẹ ní Europe, káàkiri gbogbo ayé. Bá a ṣe wá jẹ́ Ògo Adúláwọ̀, bó o láṣẹ lo làákàyè wa, tá a lo orí wa, tá a fi pera wa wálé. Ṣùgbọ́n àwọn èèyàn wá ń kí àbòsí bọ ẹ̀sìn. Tí Olúwo bá sọ̀rọ̀, àhàn, ẹ rí pé mi sọ̀rọ̀ sí i. Tolúwo bá ní pé kò sọ́lọ́run kan, Ọlọ́run nìkan lọ́ba, èmi kọ́ lọ́ba, èmi kọ́ kinní kan, ẹ fi kinní kan lẹ̀. Tí bá gbé lásìkò tó di pé ká jáde sọ̀gbé rárá o. Ilé ọba, iṣẹ́ ọba kọ́, iṣẹ́ àwọn àfáà lè yùn. Iṣẹ́ ọba ni kó tọ́ ìlú sọ́nà, kálàáfíà ó wà nílùú. Olúwo ò sì sọ pé kélégún ọmọ gbéégún. Tí ìdí kólúwo jáde sọ pé tó gbọ́dọ̀ gbéégún níwò. Nítolúwo ń sọ ni pé ẹ yéé fi ẹbọ dọ̀tí àárín ìlú. Sínú àwọn tí ń gbẹ́bọ náà kò sáwọn èèyàn tiwa náà ń bẹ. Ẹ máa tanra yín. Ẹ máa tanra yín. Kò sáwọn èèyàn wá ń bẹ. Láwọn súnmọ́ àmọ̀nù súnmọ́ káfàrú. Ẹ má fẹ́ bọ dọ̀tí àárín ìlú. Èmi wà ní Sobi FM nílọrin nígbà wọ́n wá sanwó òpolówó ọjà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo àwọn tí wọ́n ń gbẹ́bọ káàkiri àárín ìgboro ìlú Ìlọrin. Tẹ́bọ ti fẹ́ dà lọ́rin rú ní gbogbo 2017-2018 wọ 2019. Ó gborí rédíò ńgbà náà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní bá àwọn tí wọ́n ń gbẹ́bọ wí. Ẹ wá já wo fídíò yìí. Ẹnìkankan kò ní go viral, wọn ò dẹ̀ ní sọ sí. Ẹ já wo fídíò yìí. Ẹ já wo fídíò yìí. Ẹ já wo fídíò yìí. Sọ̀rọ̀. It has mouth, it cannot Ó speak. létí ni kò lè gbọ́rọ̀. Has ears, it Ó cannot lójú hear. kò lè rí na. Has eyes, it cannot Ó see. ní oh God, Psalm 115 verse 8 sísàlẹ̀ ibẹ̀ ló ti sọ. Àwọn ère tẹ̀ ń wí yẹn bẹ́ẹ̀ bá gbé wọn sínú omi wọn lè gbéra wọn jáde. If you put those images inside Bẹ́ẹ̀ water, bá they cannot dáná rescue sun wọn wọn themselves. lè complain. If you burn them, they cannot Ẹ complain. pinnu ní ọdún yìí Make a decision this wípé year ẹ̀yin ò forí balẹ̀ fún ère mọ́. that you will not bow to those Ẹ̀yin ò bá wọn images. ṣe ọdún eégún mọ́. That you will not join them to Ẹ̀yin do ò bá a wọn ṣe festival. ọdún orò mọ́. That you will not do Oro Ẹ̀yin festival ò with bá them wọn again. pọ̀gún mọ́ lọ́dún That you will yìí. not help them to worship Ogun Jésù again. ni ìmọ́lẹ̀ ayé. That Jesus is Ó the light pè of the ọ́ world. gẹ́gẹ́ bí ọba wípé kó máa bọ̀ And lọ́dún that yìí. Jesus is Ó calling you pè ọ́ today. lọ́dún yìí pé kó wá sí o. He's inviting you Ó today to pè ọ́ worship lọ́dún yìí him. pé kó jẹ́ ìránṣẹ́ òun. He said Ó you should pè be ọ́ his lọ́dún yìí pé servant. kó jẹ́ agbẹnusọ He òun. said, be a Ó pè spokesman ọ́ for pé me. kó jẹ́ ìmọ́lẹ̀ nínú He said, ààfin be yẹn. the light in the palace for Sí me. inú ìlú tó jọba lé lórí. Over the time where you are a king, Ọlọ́run ń retí ìsọjí láti ọwọ́ yín wá. God is expecting Ẹ revival gbé from your ìsọjí hands. kalẹ̀ nínú ìlú yín. Let there be a crusade in your town. Ẹ gbé ìpàdé àdúrà kalẹ̀ láàfin yín. Gather prayers in your Ẹ palaces. jẹ́ kí àwọn ìlú kó mọ ẹni tẹ́ ń ṣe. Let the people of your town know the God you belong to. Olúwa yóò ràn wá lọ́wọ́. May the Lord help you in Jesus' Thank you name. and God bless you. God bless you in Jesus' name. Mo kí kábíyèsí olú igbó ọ̀rà àtàwọn tí wọ́n jọ dé. Sheikh Ismail Raji wọ́n ṣàdúrà fún wa ni wọ́n kọ́ lédè lọ́ba wallahu ya'simuka minan nas. Àmín. Ọbanu ìsọjínú tí gbogbo àwọn ọba dẹ̀ wà ń bẹ̀. Olúwo ń ṣe tiẹ̀ lónìí kan sọ kò pé gbogbo àwọn ọba jọ ń sọ̀rọ̀ sínú ìwé ìròyìn, ó lè wà ní ilé rẹ̀ kó sọ̀rọ̀, ó lè wà lókè sàkán kó sọ̀rọ̀. Ẹ wo bí àwọn orí adé ṣe lọ,
léyìí tó ṣe pé àwọn ọba Christian táwọn náà ń sọ yí pé tó ẹ jẹ́ ká fi ìbọ̀rìṣà lẹ̀ ká gba ojúmọ́ tọ́lọ́run. àrọ́bà tó ṣe pé lẹ́kìtì tó ṣe pé òun ọba wọn lọ síbi òòṣà Christianity òun lòun ó ṣe. ẹ má wàá jẹ́ àdàpọ̀ tá a bá ráwọn ọba tí wọ́n bá ń pè wá kúrò ọ̀tọ̀ ní àṣà ọ̀tọ̀ ní ẹ̀sìn ọ̀tọ̀ ní ìbọ̀rìṣà. mẹ́tẹ̀ẹ̀ta dàrú mọ́ wa lójú. ìrántí tá à ń ṣe aṣọ àwọn bàbá wa dòrìṣà lóòótọ́ nígbà bá gbé igi tá a gbẹ́ léèrè èmi fúnra mi mo wọnú igbó mo lọ gégi mo bá gbẹ́ mo bá ń forí kalẹ̀ fún ọ̀tọ̀ lẹ́yìn ṣùgbọ́n ọ̀tọ̀ ni ìmọ̀ Ọlọ́run lọ́kan ọ̀tọ̀ ni agbára tí ń bẹ nílẹ̀ Yorùbá à ń dà á pọ̀ kò jẹ́ pọ̀lọpọ̀ ẹlòmíì ọ̀tọ̀ ní iṣẹ́ ìwòsàn. gbogbo àwọn ọba yìí wọn ò lè sọ yí pé bóun ti Ifá ti jẹ́. pé bóun ti Ifá ti jẹ́ ẹni nígbà tí àwọn èèyàn sọ̀rọ̀ máa tí mo fi dá wọn nígbà ṣé ẹ mọ̀ pé Ifá wọ́n recognize Ifá ẹ̀sìn mẹ́ta ni wọ́n gbà ní Nàìjíríà láwọn àjọ àgbáyé Islam Christianity ẹlẹ́ẹ̀kẹta ni Ifá ẹlẹ́ẹ̀kẹta ò ní Ifá tí wọ́n gbà pé eléyìí nǹkan ni torí pé ọjọ́ rẹ̀ ti pẹ́ òyìnbó sì máa ń ṣe ìwádìí lórí nǹkan àwa láàfẹ́ kọ̀ǹdẹ́mù kátà ní ṣèwádìí lé lórí ẹ̀ bó lè lè ṣe jẹ́ bó ní ṣe ń bọ̀ wọ́n ṣèwádìí wọ́n rí wọ́n sì ráwọn nǹkan tó yẹ kí wọ́n rí lára rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan wa ńlá kànfẹ́nu mọ́ kọ̀ǹdẹ́mù tá à ní lè wo bó ní ìpìlẹ̀ rẹ̀ tá à ní wo tẹ́lẹ̀tẹ́lẹ̀ táwọn èèyàn bá rí kíní àmì iṣẹ́ ọnà tí wọ́n ṣe sí ara aṣọ mi àwọn Haúsá ni wọ́n rò pé wọ́n ní láì mọ̀ pínlẹ̀ Yorùbá láti ní tó ti wà ti pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ nígbà Tinubu ń lò sára fìlà mo ti sọ rí wọ́n tẹ̀ láàfà kan sọ̀rọ̀ mi ò tiẹ̀ mi ẹ̀ báwọn wọ́n mọ̀ lójú táwọn èèyàn bá sẹ́ndì sí mi páwọn tó bá fẹ́ trend náà àwọn náà sọ̀rọ̀ àwọn tó bá fẹ́ trend náà àwọn náà sọ̀rọ̀ ni mo fi kinní ti òǹdàná ọpọ́n kinní ìdá ni mo fi ọpọ́n Ifá ẹ̀ hàn wá ni mo fi hàn wá ẹ rí i pé lógò tó ń bẹ lára fìlà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nù ọjọ́ ọ̀rọ̀ rẹ̀ tí ìpè ní tààràtààrà tẹ́ bá lè rí ojú kìíní ẹ̀ rí ìlà tí ń bẹ lójú rẹ̀ àwọn làyé tó ti pẹ́ àwọn òyìnbó tí wọ́n ṣe kìíní àwọn gbé sí 13th century ṣùgbọ́n ju 13th century lọ ẹgbẹ̀rún ọdún ti lọ lórí ẹ̀ ẹgbẹ̀rún ọdún ti lọ lórí ẹ̀. lára àwọn làjọ́hun tá a kọrú ẹ̀ mọ́ òun lélẹ̀ ní ibẹ̀ lójú ẹ̀ ẹ̀rí bíbí ẹ̀rí lẹ́gbẹ̀ẹ́ bí ẹ̀rí bí orí lára àwọn làjọ́hun ẹ wá wo kinní yẹn ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin náà wọ́n fi sí tẹ́bádẹ̀ wo àga tí àwọn ọba wa pìrìsẹ́ǹtì fún ọba obìnrin Gẹ̀ẹ́sì àmì náà ní ń bẹ lára àga sẹ́yìn gbà táwọn bàbá wa fẹ́ pìrìsẹ́ǹtì ẹ̀ ń gbà yẹn ṣé wọn ò mọ tó mìn kí wọ́n tó fún un nínú àwọn nǹkan tẹ́ bá lọ wo àwọn nǹkan márùn-ún tó ṣe pàtàkì ogún márùn-ún tó jẹ wọn kún ìlógún àga ìjẹ́ kan ń bẹ torí pé kí ni àmì ó ní tí ń túmọ̀ sí Aláàfin Ọ̀yọ́ lò ẹ̀mí ẹ̀ gùn lórí oyè ó dá níyì káyé fún èyí lò ẹ̀mí ẹ̀ gùn lórí oyè ó dá níyì káyé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lò ẹ̀mí ẹ̀ gùn ó dá níyì káyé Ọ̀rúnmìlà lò orúkọ rẹ̀ ò parẹ́ ṣùgbọ́n àní béèrè ìpìlẹ̀ a kàn rí nǹkan lókèrè lábàárẹ̀ now ẹ wá wo eré ní
tí ọba tó ń sọ̀rọ̀ sọ pé ká kó dànù, tá a bá ti kóró èrè lè dànù tá a ti dáná sun, ǹjẹ́ a lè tírèsì ìtàn wa bí Ògo Adúláwọ̀? àwọn bàbá wa tí wọ́n ń lo àwọn nǹkan wọ̀nyí, tẹ́nìkan bá wá dé nísìn bóyá kò mọ nǹkan kan pa fá, ọpọ́n fá ìkọ́ mọ nǹkan kan pa rẹ̀, ọkàn lè gbé bọ́ sí yàrá kan ni yọba máa ta epo sí i pé nǹkan ṣẹ̀báyé nítorí bó fẹ́ máa tú àwọn èèyàn jẹ, ibi tó ti ń bẹ̀rẹ̀ nù. tẹ́ bá lọ sí Èsìẹ́, bẹ́ bá lọ sí Ọ̀wọ̀, bẹ́ bá lọ káàkiri tìbútòrò ilẹ̀ Yorùbá, ojoojúmọ́ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń kó nǹkan jáde nínú ilẹ̀, ṣùgbọ́n nígbà tí ò sófin, àwọn Haúsá ni wọ́n ń tà fún àwọn Fúlàní tí wọ́n ń tà sí ìlú òyìnbó. dọ̀là ọ̀sẹ̀ ni wọ́n ra nǹkan, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ òrófin ṣe, tèkó òrófin ṣe, gbogbo nǹkan wa tẹ́ ẹ mọ́yún wa, tẹ́ ẹ mọ́lẹ́kẹ̀ wa, tẹ́ ẹ mọ́ àwọn ère wa, àwọn ẹdẹ wa làwọn Haúsá ni wọ́n ń tà sí sáàbù lójoojúmọ́. kò sófin kankan fún un, kò sì sí ìkìlọ̀ kankan fún un. àwa gbọ́ ní pé wọ́n lọ sáàbù, wọ́n lọ réèdì wọn, ṣe mọ iye ère wa tí wọ́n ń tà. irú eléyìí náà nísìnyí báyìí kò sí ní Nàìjíríà. mo sọ fún wa, mo mú méjì tó wà ní New York City, tó wà ní Berlin wà láwọn nǹkan tó ti pẹ́. ìjọ tí bàbá wọn ní rìsá ti ń lọ káàkiri lọ ìlú òyìnbó, ẹ bá ń bi wọ́n léèrè pé kí ni wọ́n gbà padà wá fún wa nínú àwọn ère wa. àwọn Benin gbà tí wọn, kí ni wọ́n gbà padà wá fún wa? ẹ̀mẹ́yọ kan wá kárí. ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n sì tà nílé Ifẹ̀ tí wọ́n ta ni wọ́n jí, àwọn ọmọ Ifẹ̀ jẹ́ ń jí tà lọ́pọ̀ jù. bẹ́ẹ̀ bá dé mùsíọ̀mù ilé Ifẹ̀ náà báyìí náà, síkírítì mélòó wò ní bẹ́ẹ̀ àti ìdìfẹ́lọ́pù débi wípé àwọn ìlẹ̀kùn, àwọn ibi tí ó wà tó gbé kán ẹwú nínú ti ẹ̀ráyè gbogbo ti yín ìlú mi ìráyè, torí ẹ bá yẹn máa sọ ìṣẹ́ ẹ̀ là ń burú yàn ni. ìṣàjọra máa sọ̀rọ̀ mi lẹ́yọ kọ̀ọ̀kan tí ó fi yé wa. ara ògo wa nu, Ògo Adúláwọ̀ nu. ìbéèrè tẹ́wàá abira yín nígbà tí mo sọ̀rọ̀ àwọn mí ọmọ sọ̀rọ̀ gan kà sáà mọ́ tá à ń sọ ni. Tinubu lo àmì síbi ìfìlà rẹ̀, ó sì yege. ó lè jẹ́ coincidence o, ó lè jẹ́ pé ó ṣe rẹ́gí ni o, ó sì lè nímọ̀ ń parẹ́ o, wọ́n sì lè wò ó ń sẹ́ fún ni o, wọ́n sì lè sọ fún ni pé àmì báyìí ni kọ́ ọ máa lù. ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a ti mú wá, àwọn oníméjì tí wọ́n kì méjì bọnú ara wọn, irú eléyìí tó jẹ́ nǹkan ìṣẹ̀ǹbáyé tẹ́gbẹ̀rún ọdún ti lọ lórí rẹ̀, ẹlẹ́yọkan yìí ni. a ní ògo wa, kí ni UNESCO, bẹ́ẹ̀ ni wọ́n ní UNESCO gan wọ́n recognize Ifá, bẹ́ẹ̀ ni. alógo wa, ògo wa, ìmọ̀ wa ìní Ifá. Senegal bí wọ́n ṣe ń pariwo à ń lọ kàláàkà, à ń lọ gbá kan, à ń lọ àwo kan, wọn ò fi ọ̀rọ̀ Ifá ṣeré ní gbogbo orílẹ̀-èdè Senegal. Ọ̀rúnmìlà nígbà t'Ọlọ́run gbé dìde gẹ́gẹ́ bí òjíṣẹ́, ó jíṣẹ́, ó lọ káàkiri. Ọ̀rúnmìlà travel gan, ó sì láwọn ọmọlẹ́yìn. ìbẹ́yìn lẹ́ka àlùkùránì fún wa yí pé kò sórílẹ̀ kan t'Ọlọ́run ò rán òjíṣẹ́ sí. t'Ọlọ́run bá sì gbá àwọn òjíṣẹ́ dìde, Ọlọ́run sọ pé pẹ̀lú èdè àwọn èèyàn wọn ni. Ọ̀rúnmìlà dìde pẹ̀lú èdè àwọn èèyàn rẹ̀, ó sì lọ káàkiri, ó láwọn ọmọlẹ́yìn, òun náà dẹ̀ tún bímọ. ṣùgbọ́n ìtàn ń pẹ́, ìlà ń gbàgbé. ẹ̀yin lẹ ní 200,000 làwọn ànábì Ọlọ́run t'Ọlọ́run dá wa, ó yá wá ka orúkọ 1000 péré fún wa nínú wọn. farabalẹ̀ stọ́dì rẹ̀, ó rìnrìn àjò tó rìn. ṣùgbọ́n táwọn bàbá wa ń gbé lórí wípé sáà tá a wà yóò sáà ànábì wa Muhammadu lawa sallallahu alaihi wasallam, òun ló pín àwọn ànábì. ìyẹn ọ̀wá sọ pé ká kọ̀ǹdẹ́ẹ̀mù àwọn tó ti wá síwájú rẹ̀. àáwò nínú ìmọ̀ wọn, kí ló dé tí ò fi parẹ́, tá a fi ń jáde, tá a fi ń sọ̀rọ̀ lọ. àwọn bàbá wọ ọ̀gọ̀,
wọ́n sì ní làákàyè lórí ohun gbogbo tí wọ́n ń ṣe. Làákàyè ń bẹ fún wọn, wọn ò gọ̀ lórí àwọn nǹkan tí wọ́n ń ṣe. Káwá jọ wọ́n máa bú wa, a ti mọ̀ pé wọ́n máa bú wa, a ti mọ̀ wọ́n máa bú wa, báwa la ní bú wọn. Tí wọ́n bá ti ń gbé irọ́ wá, àwa ó máa là wọ́n lọ́yẹ̀, a sì máa sọ òdodo. Ó ń rọ́ làwọn, òpìtàn là wá. Ẹ jẹ́ àwọn máa gbérọ́ wọn wá, káwọn máa gbóòótọ́ wá. Ká mọ̀ pé ilẹ̀ adúláwọ̀ yìí, àṣà wa ó dọwọ́ wa. Ẹ sì já lọ ọ̀nà àlàáfíà láàrin ara wa bá a ṣe bá lọ́wọ́ àwọn bàbá wa. Àwọn fẹ́ńfẹ́ kí wàhálà ó ṣẹlẹ̀, wọn ò sì níbòmíì tí wọ́n ti ń jẹun jóúnjẹ ilẹ̀ Yorùbá tí wọ́n ń bínú ìlọ. Nígbà ẹnìkan ó wí, wọ́n ń bínú Ìlọrin ni, ìsìláàmù tó ń bẹ ní Ìlọrin ni wọ́n ń bínú. Àwa kan náà tún dìde rárá, wọ́n ń bínú wa ni, torí pé ilẹ̀ Yorùbá lè lọrin, wọn ò sì fẹ́ kó bọ́ lọ́wọ́ wọn ni. Tàbá wa mọ̀ bẹ́ẹ̀ pa àmọ̀ fẹ́ àmọ̀ nìkan àléébù síra wa, kí là ní jọ jókòó. Ẹ̀yin àfáà, ibi tẹ́ ẹ bára yín dé ní ìsọ̀tàn, a ní ìkáyé kan ò sí nínú yín mọ́. Ibi ẹ bára yín dé rèé o, a ní ìkáyé kan ò sí nínú yín mọ́. Nígbà ẹ kóra yín tàkètì ìtànlẹ̀ náà, mo tún gbogbo tẹ́ tó ń ṣe lórí social media tẹ́ ń búra yín. Ní àná ẹnìkan sẹ́ndì fídíò líǹkì Yàyà Gàmbàrí kan sí mi ibi tọ́mọ ọlọ́mọ ti ń fi wọ́n pa wípé tí n bá ṣẹbọ kí lọ́kàn yín bẹ̀ sí mo ṣẹbọ fún ọ ni. Ó gbé apẹ lọ́wọ́, kòkò kékeré lọ́wọ́, apẹ lọ́wọ́ tó dé, ó sà ti ń ṣe gbé fídíò mi sì ti rí mo sọ pé eléyìí fi wọ́n pa ni. Torí pé nígbà tí Yàyà Gàmbàrí ò ṣe wọ́nranwọ̀nran mọ́, ọmọ ọlọ́mọ wa bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn àgbo, ó ń ṣe ewé, ó ń ṣe egbò, ó lọ kọ́ níṣẹ́. Ṣùgbọ́n ṣòro tá a nínú, dípò ká gbárùkù tí wọ́n tó wá ń bú, lọ́mọ wa bẹ̀rẹ̀ sí ní fi wọ́n pa pé wọ́n ní ẹlẹ́bọ ní oníkinní kan ni, lọ́wọ́ á gbé kòkò lọ́wọ́. Nígbà tí ó parí ọkàn sí àwọn ní ìdá ìjà àjọ nítorí Ọlọ́run. Gbájúmọ́ gbèsè ayé tiẹ̀, gbájúmọ́ tiẹ̀, ọlọ́pàá Ọlọ́run ẹni tọ́lọ́ yàn pé kó máa sọ ayé. Gbájúmọ́ gbèsè ayé rẹ̀. Kí n tiẹ̀, Ọlọ́run ẹ má sọ́kọ̀ para yín, ẹ má sì fọ́ra yín mọ́. Ṣùgbọ́n torí pé gbòyìn náà sáfẹ́ sọ̀rọ̀ lórí social media, ẹ máa wò wọ́n èyí tọ́jọ́ ìgbọ̀nbá yá nìsílẹ̀ ní gbọ́ wọn mọ́ tókè ó ti gbé mi. So mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé wa, mo dúpẹ́ lọ́wọ́ àgbà wa. Tẹ́yin bá fẹ́ darapọ̀ máwọn tó ń ṣe àtìlẹ́yìn fún ètò yín, ètò ìtàn wa ìtàn Yorùbá, ẹ lè kàn sí mi lórí +23480236874. tó orúkọ mi ò fìgbà kan yí padà. Ààrẹ Laji Abbas náà ni orúkọ mi. Obìnrin dáná tàṣí jù dáná tàṣí gbé, èmi a máa sọ pé ìtàn wúwo jù ni lọ. Títí ìgbà tá a tó pàdé, èmi a máa wí pé ejò kò ní rọrùn rè pé láyè kó dúró ire o. Ààrẹ ń pìtàn ilẹ̀ Ìbàdàn, olóyè Laji Abbas, Ọlọ́run ló rán ẹ. Asọ̀tàn gbáyì, asọ̀tàn gbóyè o. Iṣẹ́ tó o ṣe títí tó o fi dolóyè nílẹ̀ Yorùbá. Ọba Olúbàdàn ló fún ẹ lóyè èyí tó tọ́ sí ẹ. Ààrẹ ń pìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá, Ọlọ́run ọba ló rán ẹ. Ààrẹ ń pìtàn ilẹ̀ Ìbàdàn, kò pẹ́ fún wa. Ìlẹ̀kẹ̀ lọ́wọ́, ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Laji Abbas. Ìwọ ń pápá, ìwọ nà, asọ̀tàn gbóyè, ìwọ lọ́lọ́run fún. Orí bá ti kú, kárànṣẹ́ palábẹ́, odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan, Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Laji Abbas, àpàtẹ ìtàn mọ́kúta o. Orí bá ti kú, kárànṣẹ́ palábẹ́, odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan, Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà.